Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà. A dúpẹ́ fún ìsọwádìí púpọ̀. A dúpẹ́ fún ìpèsè yín nínú ayé wa. A dúpẹ́ fún ìwà láàyè yín nínú ayé wa. A dúpẹ́ nítorí pé kò fìgbà kan fi wá sílẹ̀. Ẹ ń jẹ́ èmi nínú ayé wa. Ẹ gba ọpẹ́ wa, ẹ gba ẹ̀yìn wa. Olúwa, ọ̀rọ̀ tí a ò gbọ́ lónìí, ẹ má jẹ́ kó lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Jésù Olúwa wa. Àmín. Àmín orúkọ Jésù. Èní ọjọ́ àìkú, ọjọ́ 23 oṣù kẹrin. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ Enoch Adeboye kọ. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àkòrí ló sọ wípé ju ìṣèso lọ, ju ìṣèso lọ. A ó mú àkọ́sórí wa nínú ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà. Ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Nígbà tí a ó mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì orí ìkẹtàdínníàádóje, orí ìkẹtàdínníàádóje ẹsẹ̀ ìkarùn-ún àti ẹsẹ̀ ìkẹfà, tí ó kà báyìí pé, jẹ́ kí àwọn ènìyàn kí ó yìn ọ́, Ọlọ́run, jẹ́ kí gbogbo ènìyàn kí ó yìn ọ́. Nígbà náà ni ilẹ̀ yóò máa mú àsùnkún rẹ̀ wá. Ọlọ́run Olúwa wa tìkálára rẹ̀ yóò bùsí fún wa. Àmín. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Jésù. Wáyé ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa lónìí ọjọ́ àìkú ọjọ́ 23 oṣù kẹrin. Ọlọ́run mi pọ̀ lóore débi pé nígbà tí ó bá sọ àgànjì eléso, yóò fún wọn ní ọmọ púpọ̀. Bí o kò bá gbà mí gbọ́, béèrè lọ́wọ́ Hánà nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkọkànléníogún. Hánà béèrè fún ọmọkùnrin kan ṣoṣo, ó sì tún ṣe ìlérí láti fún Ọlọ́run padà. Ṣùgbọ́n Olúwa fún un ní ọmọkùnrin tí ó béèrè àti ọmọ 5 mìíràn sí i. Mo ní ìròyìn ayọ̀ fún ọ. Ó kéré tán obìnrin kan tí à ń pè ní àgàn. Ní oṣù 9 sí àkókò yìí, ìwọ yóò máa gbé ìbejì rẹ jó ní orúkọ Jésù. Àmín. Àwọn ẹ̀rí lóríṣiríṣi tí ó wà ní ìsìn wa ní ilẹ̀ ìpàgọ́ tí Ọlọ́run ní ilẹ̀ ìpàgọ́ ti Ọlọ́run, níbi tí àwọn dókítà ti sọ fún àwọn ènìyàn pé wọn kò lè bímọ, tí Ọlọ́run sì fún wọn ní ọmọ púpọ̀. Obìnrin kan ní pàtó wá, ẹni tí àwọn dókítà ti sọ fún pé ilé ọmọ rẹ̀ ti kéré jù láti gba ọmọ. Ó kọ̀wé sí wa, a sì gbàdúrà. Láti inú kan náà tí wọ́n sọ pé ó kéré jù fún ọmọ kan, ni ọmọ 4 ti jáde lẹ́ẹ̀kan ṣoṣo. Mo pàṣẹ lẹ́ẹ̀kan sí, kò ní ṣe bí ó ti wù kí o pẹ́ tó tí o ti ń dúró de èso inú. Ọlọ́run mi yóò fún ọ ní ọmọ púpọ̀ ní oṣù 9 sí àkókò yìí ní orúkọ Jésù. Àmín. Bí o bá ti so èso tẹ́lẹ̀ tí o sì fẹ́ sí, mo mọ̀ pé Jòhánù orí 15 ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkejì wípé bí o bá ti ní èso tẹ́lẹ̀, Ọlọ́run yóò rí dájú pé o so èso sí. Kí a so èso ẹ̀wẹ̀ kò dúró lórí kí a bímọ nìkan. Ó tún ní í ṣe pẹ̀lú okòwò, iṣẹ́ ìránṣẹ́ àti ẹ̀ka ayé gbogbo. Oríṣiríṣi ìṣèso ènìyàn méjì ló wà. Àwọn tí èso wọn máa ń pọ̀ nípa àfikún, àti àwọn tó jẹ́ pé ìlọ́po ni. Mi ò mọ̀ nípa tìrẹ, ṣùgbọ́n èmi fẹ́ràn láti jẹ́ ìlọ́po ju kí n kàn di púpọ̀ nínú àfikún lọ. Àṣírí kí èso rẹ máa pọ̀ nípa ìlọ́po wà nínú ìdúpẹ́. Nígbà tí o bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa fún àwọn ohun tí ó ti ṣe fún ọ lánàá, yóò ṣe jù bẹ́ẹ̀ lọ lónìí. Lẹ́yìn tí Hánà bí Sámúẹ́lì, ó kọ orin ọpẹ́ sí Ọlọ́run, ó sì fún un ní ọmọ 5 mìíràn. Nínú ìwé Sámúẹ́lì kìíní orí ìkejì ẹsẹ̀ ìkíní dé ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlélógún. Nígbà tí Jésù ń lọ, kí àmì òróró ìlọ́po ṣiṣẹ́ lórí ìṣù àkàrà 5 àti ẹja wẹ́wẹ́ 2. Nínú ìwé Mátíù orí 14 ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 21,
ọpẹ́ ló kọ́kọ́ dún fún ìpèsè náà, ó sì bẹ̀rẹ̀ sí ní di púpọ̀. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpèsè rẹ̀, kí o sì wò ó bí ó ṣe yí ọ padà láti ìpele àfikún sí ti ìpele ìlọ́po àtòkèwá. Kókó àdúrà: bàbá mi, mo dúpẹ́ fún ohun gbogbo tí o ṣe fún mi. N kò lè jámọ́ nǹkan kan láìsí ìrànlọ́wọ́ rẹ. Olúwa, o ṣé o. Bàbá mi, mo dúpẹ́ fún ohun gbogbo tí o ti ṣe fún mi. N kò lè jámọ́ nǹkan kan láìsí ìrànlọ́wọ́ rẹ. Olúwa, mo dúpẹ́, ẹ ṣé o. Olúwa yóò gba ọpẹ́ wa ní orúkọ Jésù. Mọ̀ọ́dé-mọ̀ọ́gẹ̀, ìpè péjú báyìí ní àlàáfíà. Olúwabùkọ́lá aya kó tí ẹ mọ̀ sí ẹni rere ni ó ka ọ̀rọ̀ ṣíṣí ti òní. Nígbà tí a ó máa pàdé lọ́la, ó dàbọ̀.